One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. One nation fọ́wọ́nà ìyẹn àwa ò ṣe mọ́. Èyí tán fi one nation rẹwà jẹ́ ó tó gẹ́. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. A ti bá wọn ṣe one nation fọ́gọ́ta ọdún. Ṣe ni wọ́n ń fa wá sẹ́yìn àwa ò ṣe mọ́. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Ológo ń bọ́ lófo rìn asọ́dọ̀ lófo. Ológo ni Yorùbá a ò bófo ṣe mọ́. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Bá o mọ bí a ń rè a mọ bí a ti wá. Èyí a ṣe one nation tó ká padà sílé. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àṣà wa ò ṣọ̀kan, èdè wa ò ṣọ̀kan. Níṣe ni wọ́n so wà pọ̀ kan lè má rẹwà jẹ. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Aṣọ ẹran mẹ́ran tẹran kan fẹ́ lù kan pa. Àbá tètè pín wọn níyà kẹ́mi ó tó bọ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àwa ló ń ṣiṣẹ́ owó àwọn ló ń lọ. Ìrẹ́jẹ yí papọ̀ ju àwa ò ṣe mọ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ẹni fẹ̀sìn Fúlàní lè máa bá wọn lọ. Ní tèmi àti ilé mi àti padà sílé o. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ó ṣe kínní, ó lulẹ̀, ó ṣe kejì, ó lulẹ̀, ó ṣe kẹta, ó lulẹ̀. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Àtẹ̀ríba fún wọn tó wọ́n kó wa ń wọ́gbó. Oko ẹrú tó ń kó wa rè àwa ò lọ mọ́. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Àti ní wọn ní mọ̀sán wa ń mú kíkan. Dára wọn ni wọ́n mọ̀ ọ̀gbọ̀n bí ìyà ń jẹ wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Ilẹ̀jẹ̀ Ìgbòho tán fi láti pé kó kú. A ò bí sórin mẹ́jà ò káyà túká. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ò ṣe one nation mọ́ a padà sílé. Tí Yorùbá nation ìlú olómìnira. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Yorùbá nation ni àwọn kan ń takò. Èpè a ó lẹ níjà wọn ni mélèé sọ. Bẹ́ẹ̀ bá dẹrù Fúlàní ẹ ti dáràn. Wọ́n á pa kísà sí gbogbo yín o. Ìmọ̀
ìmáàmù sọ̀rọ̀ pé Yorùbá nation. Àfáà ń sọ̀rọ̀ pé Yorùbá nation. Ẹlẹ́sìn mìíràn kígbe Yorùbá nation. Àwọn aṣáájú Kristẹni kan dákẹ́ rọ́rọ́. Torí Fúlàní ò pànìyàn lójú wọn rí. Bí Fúlàní bá gbalẹ̀ yìí o ẹ orógo. Ẹ rántí Afghanistan pẹ̀lú Turkey. Wọ́n á gba Bíbélì lọ́wọ́ yín o. Wọ́n ń pọmọ Odùduwà ṣe lọ bá wọn dákẹ́. Wọ́n gbàgbé ìtàn Àfọ̀njá ní ìlú Ìlọrin. Bí Fúlàní bá gbalẹ̀ yìí wọ́n lè yí wọ̀gbó. Àgbà tí ó kẹ́hù sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ sáré. Wọ́n massive global kórè wọ̀lú o. Torí lóye. Ẹ̀talẹ̀ pẹ̀lú pọ̀pọ̀n balẹ̀. Torí lóye. Ẹ̀kọ́lé ẹ̀ralẹ̀ pẹ̀lú ìdẹ́lọ́rùn. Torí lóye. Torí lóye ọmọọba. Torí lóye. Ọmọsim global concept. Ilé iṣẹ́ tó ṣe é fọkàn tán. Nípa ká bá ní ralẹ̀ tàbí talẹ̀ tàbí ká bá ní kọ́lé tàbí ralẹ̀. Ǹjẹ́ ọmọsim global concept tí mò ń ṣe nìyẹn. Èyí tẹ́ ẹ bá wá fẹ́ ralẹ̀. Bóyá 1 plot 2 plot 3 plot tàbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tẹ́ ẹ bá tiẹ̀ wá ń wá ilẹ̀ tó tóbi bíi 1 acre tàbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tí ẹ̀ ń wá ilẹ̀ tí ẹ lè kọ́ hòtẹ́ẹ̀lì sí. Ilé ìwé ìgbàlódé. Ilé ìwòsàn aládàáni. Tàbí ilé iṣẹ́ ńláńlá. Ẹ má dààmú jìnnà. Ẹ tètè tara ṣàṣà máa bọ̀ ní Omosim Global Concept. Ilé iṣẹ́ tiwa fini lọ́kàn balẹ̀. Bí ẹ bá ti ń ralẹ̀ lọ́dọ̀ tiwa kí ìwé ilẹ̀ yín sì máa pé pérépéré pẹ̀lú survey backup. Atakànmọ́lẹ̀ sí nọ́mbà 16 Pacific Lane Shagari Village nílùú Àkúrẹ́. Tàbí kí ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07039848569 tàbí 07046092484 lẹ́ẹ̀kan sí 07039848569 tàbí 07046092484 Omosim Global Concept ra ilé ralẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Bagẹ. Gíríláyà là mókè. Ibi tó bá lè là bọ́mọkùnrin ọmọ tó kà fún àwọn olùdí ẹ̀ kò séwu lágbára ẹ̀ náà. Èmi kọjá ẹni tí onítìrí lè máa tàn ká máa halẹ̀ mọ́. Èmi. Bẹ́ẹ̀ ṣe ń pa àṣírí dídẹ̀ tún tú. Ẹgbẹ́ mi ẹ wò wá sí ya bó ti ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ẹnu Jésù bẹ̀rẹ̀ dé tán
afẹ́rẹ́ ṣẹ́gun. Dèdí mu gbẹ́ngbẹ́ngbẹ́ dọ́dẹ mọ́, èmi fẹ́rẹ̀ mi rẹ́ni. Àsíá Odùduwà ó ń fẹ́ lẹ́lẹ́ wò, lẹ́lẹ́ ló ń fẹ́ àsíá Yorùbá nation ó ń fẹ́ lẹ́lẹ́, lẹ́lẹ́ ló ń fẹ́ àsíá Yorùbá nation ó ń fẹ́ lẹ́lẹ́ ló ń fẹ́ sọ́ọ̀tì yẹ kí n gbọ́ lẹ́lẹ́ ló ń fẹ́ ooo. The best flag in the world. Mo kí gbogbo ẹ̀yin olóríire ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin akíkanjú ọmọ Yorùbá, mo sọ pé ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé. Mi mọ bí mo ṣe fẹ́ pírẹsẹ̀ntì ọ̀rọ̀ mi, ṣùgbọ́n mo sọ pé ẹ ṣé. Gbogbo ẹ̀yin tí Ọlọ́run lò, ẹ mà ṣé o, mo mà dúpẹ́ o, mo mà mọ́ lóore o, mo mà mọ rírì ẹ o, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé. Mo sọ pé ẹ ṣé o, èmi mọ̀ lóore o, mo sọ pé ẹ ṣé. Inú mi dùn wípé mo jẹ́ Yorùbá, inú mi dùn wípé àkókò ni mí o, congratulations bàbá mọ́wọ́ rẹ̀ wá. Inú mi dùn wípé mo jẹ́ Yorùbá, inú mi dùn wípé òfẹ́ ni mí o, congratulations àǹtí màmá bàbá mọ́wọ́ rẹ̀ wá. Ọmọlúkà ni mo ń jẹ́ kò pé méjì. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá fún àǹfààní ẹ̀yin tẹ́ ń wò mí fúngbà àkọ́kọ́. Ọmọlúkà ẹgbẹ́ ń pè lọ́mọlúkà ló jókòó síwájú yìí. Ọlọ́run ọba ní jèmi ni, ṣùgbọ́n ọmọlúkà ló jókòó ní níbo. Ogún ọdún tí rélùwé ti ń sáré iwájú ló máa balẹ̀. Àwọn ọlọ́gbọ́n wọn ò rìn dé ìpẹ̀kun ayé rí. Àwọn ọ̀mọ̀ràn kan wọn ò mọyé ìpẹ̀ ilẹ̀. Ọmọlúkà ò níbikíbi lọ. Ilé bàbá ọmọ kì í bọ́mọ lẹ́rù. Wọlé. Ilé bàbá ọmọ kì í bọ́mọ lẹ́rù. Ó yá wọlé. Ilé mi ni mo wà, kí ló yẹ kó bà mí lẹ́rù? Inú ilé mi ni mi wà. Onítìrí àwádìí àlọ́ fẹ́ wá halẹ̀ mọ́ mi. Gbogbo techniques tó ń lò, gbogbo ọgbọ́n tí wọ́n ń lò pátápátá, gbogbo ẹ ti já sí wa lọ́wọ́. Ẹ mọ̀ pé mi ò lè ṣe kí n má kọ́. Ọwọ́ wa ló bọ́ sí. Ọwọ́ wa ló bọ́ sí. Ìwé kọ̀ọ̀kan tẹ̀sùn lóru. Ọwọ́ wa ló bọ́ sí. Ọwọ́ wa ló bọ́ sí. Ọwọ́ wa ló bọ́ sí. Ìpàdé ṣe tẹ̀sùn lóru o. Bí ọwọ́ wa ló bọ́ sí o, ìjìnlẹ̀. Ọwọ́ wa ló bọ́ sí. Black Gold. Ọwọ́ wa ló bọ́ sí. Wálé Àlí. Ọwọ́ wa ló bọ́ sí. Ọwọ́ wa ló bọ́ sí. Ìpàdé ṣe tẹ̀lé sùn lóru. Ọwọ́ wa ló bọ́ sí. Wẹ̀nsì bí. Ọwọ́ wa ló bọ́ sí. Àjàkálẹ̀ àrùn. Ọwọ́ wa ló bọ́ sí. Ọwọ́ wa ló bọ́ sí. Ètò ẹ̀kọ́ rí bẹ́ẹ̀. Ọwọ́ wa ló bọ́ sí. Jẹ̀lílì. Ọwọ́ wa ló bọ́ sí. Ìwé kọ̀ọ̀kan tẹ̀sùn lóru. Ọwọ́ wa ló bọ́ sí. Ẹyọ ọmọ Yorùbá, àṣírí onítìrí ti tú pápátá, kò sí bíbò nínú ẹ̀ mọ́. Ẹ gbọ́, gbogbo ìpàdé tí wọ́n ṣe, gbogbo ẹ ti tú síta, àṣírí wọn ti tú. Èmi lẹ́nìkan wá halẹ̀ mọ́ mi nílẹ̀ bàbá tèmi. Ilẹ̀ tẹ́mi dúró lórí òtítọ́ lórí ẹ̀. Ọmọlúkà ò níbi lọ. Kókókó làgbóhùn àgbè, kókókó làgbóhùn àrò. Èmi Ọmọlúkà, ọmọ arógun máa sa, ọmọ arógun máa sojo, ọmọ aṣàkókò ìgbò. Ọmọ ògìdá ògùn máa kára ọmọ yàrá jẹ́ tó lóko pàpàpàpàpà. Èmi ẹ sọ fún nítìrí pé àṣírí ẹ ti tú, àṣírí ẹ ò bò mọ́. Máàmì Ewétúgà, àṣírí Dúpẹ́ ò bò mọ́. Àṣírí ẹ ti tú. Gbogbo techniques yẹ pátá gbogbo ẹ ló ti tú jáde. Màá dẹ̀ brief ẹ̀yin ọmọ Yorùbá. Gbogbo àwa home based media pátápátá kẹ̀kẹ́ etí kẹgbọ́, a sì máa túnjọ sọ lọ́rọ̀ ní meeting, àtúnjọ àti sọ ní meeting, àtúnjọ máa tún sọ ni. Kò sí kankan ìyẹ́ ẹdìyẹ
ó wúwo ju Dúpẹ́ lọ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín àtọ̀hún àti Yorùbá nation tí wọ́n gbé dání ìyá ẹdìyẹ ó wúwo jù lọ no wonder tí sọ yẹ kó níbẹ̀ fi sọ pé kò sí ìwé kankan níbì kan akọ̀ǹpọ̀ jẹ̀bẹ̀ lákìsà ni sọ yẹ kó níbẹ̀ speak and said it clearly mo gbọ́ ẹ̀rọ wà lọ́bọ̀ sí ọwọ́ wa lọ́bọ̀ sí ìwé tẹ̀ kankan tẹ̀sùn tẹ̀ wò ọwọ́ wa lọ́bọ̀ sí ó wà lọ́wọ́ wa ìyá àkókí ọwọ́ wa lọ́bọ̀ sí ọwọ́ wa lọ́bọ̀ sí àbòsí tẹ̀ ṣe tẹ̀ lè sùn tẹ̀ sùn tẹ̀ wò ọwọ́ wa lọ́bọ̀ sí. èmi ó tọ́ mo sáfara pamọ́ fúnjọ́ bíi mélòó kan àtọ́jọ́ ṣé Monday ni mo ti sá lọ àbọ̀jọ́ Tuesday ni mo ti họ mọ̀jàmọ̀sá náà là á mọ kíkanjú èèyàn ò ní débi ẹ̀rù kẹ́rù mọ̀ bá a nígbà bá receive call from prominent person mi ìfẹ́ sọ ẹni yẹn mi ìfẹ́ sọ bó ṣe tó tí n bá gba call látọ̀dọ̀ ẹ̀ tó sọ pé báyìí mà ní. téèyàn bá débi ẹ̀rù á bà á. mo ní ẹgbẹ́ kudos fún àwọn ọlọ́pàá nígbà míì orí wọn máa ń pé wọ́n máa ń ṣiṣẹ́ nígbà míì gbogbo pílánì àwọn onídìí gbogbo ẹ ti wà lọ́wọ́ wọn pátápátá ọmọ Yorùbá gbogbo pílánì gbogbo ètò tó ń ṣe gbogbo àwọn maṣínárì sàn kó wọlé tó ti ṣe tírénì fún tó ti ṣe gbogbo ẹ̀ làwọn pípì yìí ti mọ̀. ìtọ́jú ẹ̀fọ́ tóbi dàbẹ́ ni pé wọ́n ń tájẹ̀tì àwa yìí ni pé wọn ò mọ àwọn pípì yìí pé wọ́n ń ṣe Yorùbá nation nobody knows that àwa tí wọ́n mọ̀ rèé ẹ̀wọ̀n ọmọlúkà ìdí ẹ̀ mọ̀ pé mo lẹ́nu lọ́dọ̀ gómìnà o ìmọ̀ pé mo lẹ́nu lọ́dọ̀ gómìnà Ọmọyọ ọmọ bó ṣe tó ọmọ Èkìtì ẹ̀gbọ́n àwa tí wọ́n mọ̀ ní o bó ṣe Yorùbá nation reason tó ṣe dàbẹ́ ni pé all eyes on us all eyes on Ọmọlúkà all eyes on bàbá Èkìtì reason tó fi rí bẹ́ẹ̀ nìyẹn. Yes, àti mẹ́pẹ̀rẹ̀ mi gẹ́gẹ́ bí ẹnìkan mo ti make arrangement meeting. Ẹ gbọ́, mi ní túndé náà mi ní túnṣúdé sàlẹ̀ kòkò. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ tẹ́ gbọ́dọ̀ ègbúrú yìí. Kò sí tẹ̀ jẹ́. Kò sí tẹ̀ jẹ́. Èyí tó jẹ́ pé ìyẹ́ ẹdìyẹ ó wúwo jù yín lọ. Ẹ wá ń prove pé kinní kan ni yín. Àti ẹ̀tí ẹ̀tọ́ kankan. Ẹ̀yin ọmọ Yorùbá gbogbo pílánì tí wọ́n ní pátápátá àwọn pípù yìí máa dájú o wọ́n máa dájú wọ́n ṣe débi pé wọ́n ṣe ìpàdé àwọn kan iná kọkọ sí wọn wọ́n ṣe ìpàdé wọ́n ní kán lọ tágẹ́tì bàbá Akíntóyè kán pa bàbá lẹ́nu mọ́ kán yanjú bàbá Akíntóyè wọ́n ní gbogbo àwa wọ̀nyí kán lọ yanjú wa ó ti yẹ yín bá wa sọ pé kán delete ìkànnì kan ṣe fáwọn àwọn ènìyàn wọn ò rí ṣe wọn ti rán oníṣẹ́ yẹn wọn ò rí ṣe gbogbo ẹ ti tú Dúpẹ́ nítorí Yorùbá nation inú nítorí pa aláàsọ̀pọ̀ ti Dúpẹ́ yìí lẹ́yìn kan kóra yín jọ tẹ́ láti tán bá yanjú wa nítorí Yorùbá nation ṣe ṣé nítorí pa àtẹ̀lé Dúpẹ́ tó bá tiẹ̀ wá jẹ́ Dúpẹ́ ní Ààrẹ Ọ̀nà Kakanfò wa ń kọ́ wà á tiẹ̀ ní kán lẹ́ irú èmi sì wà á ti ní ẹ lọ sílùú ẹ lẹ́bù gbogbo ẹ àbádùgbò tó ń gbé ẹ lẹ́bù gbogbo àdúgbò yẹn pátápátá. ṣé nítorí Yorùbá nation yìí lẹ́sẹ̀ ń pinnu ibi no wonder tẹ́ fi sọ yín pé tẹ́ ẹ bá gba Yorùbá nation yìí pé gbogbo wa pátápátá la máa wá jìyìn la máa wá rojọ́. ó mà ṣe o àìmọ̀kànmọ̀kàn máa ń bá yín jà o ẹ̀yin ọmọ Yorùbá abẹ́ rí nǹkan kí la kò sí ìtorí Ọlọ́run ibo ni ọmọ garawa yìí ti wá ibo láti rí dọ̀bọ̀sì yẹsà yìí. ẹ̀yin tẹ́ ń jókòó sórí awọ torí Dúpẹ́ ẹ̀ ń ṣe àwọn tó nílẹ̀ o ẹ̀ dẹ̀ ń ṣe ọba òkè tó dá ìran Yorùbá. ẹ̀yin tẹ́ ń fún ní nǹkan tó fi sẹ́nu tó fi bá àwọn ọmọ Yorùbá sọ̀rọ̀ tí ìyẹn wọn ò fi sí ẹ̀ ń ṣe àwọn tó nílẹ̀ ẹ̀ ń dalẹ̀ ẹlẹ́dàá tó dá ìran Yorùbá sí ibi tá a wà yìí o ẹ ń ṣe tẹ́ ẹ bá mọ̀ kẹ́ lọ mọ̀ lẹ́ni imagine tẹ̀lé mi ò tẹ̀lé ẹ ṣé tèmi mi ò ṣe tiẹ̀ ẹ jọ tó yẹ kó ìyẹn tó máa bí kíkú ni
pípa. Wọ́n sọ tún anẹ́sẹ̀ wọ́n sọ àwọn kan wọ́n ṣe mítì yẹn dé lẹ́fù kan wípé ẹ jẹ́ ká halẹ̀ mọ́ wọn bóyá wọ́n á sá wọ́n lẹ́nìkan nú wọn sọ pé ẹ má jẹ́ kó débi ọ̀rọ̀ pípa ẹ jẹ́ ká halẹ̀ mọ́ wọn bóyá wọ́n á sá. Ọwọ́ wa lọ́bọ́ sí ọwọ́ wa lọ́bọ́ sí ìwé tẹ̀ kẹ́kẹ́kẹ́ tẹ̀sùn tẹ̀ wò ọwọ́ wa níbẹ̀ ó bẹ̀ lọ́wọ́ wa. Ẹ̀gbọ́n ẹ̀yin ọmọ Yorùbá afẹ́fẹ́ lásán ni wọ́n wò tó kíní kankan àmọ́ tí ò wára ẹran ṣe yóò tẹ̀lé mi fọ́lò mi ò fọ́lò ẹ ṣe tèmi mi ò ṣe tiẹ̀ ẹjọ́ só yẹ kí yẹn mú jàdá ní. Akíntóyè Pọfẹsọ Bánjí Akíntóyè bàbá yìí dìde ó polówó pariwo pé Yorùbá kó dúró di ọ̀la ẹni kan bínú Sààrẹ Ọ̀nà Kakanfò èmi Ọmọlúkà mi ò lè bínú Sààrẹ o mo dúró gbọ́n tí Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá tèmi ló jẹ́. Ìdí tààrà òfin jáde ó yé kì í ṣe gbogbo èèyàn ló lè jáde bẹ́ẹ̀ yẹn ààrẹ sọ kílẹ̀ ni ó ní Yorùbá ṣòro jà fún ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀dẹ̀ fi wá ẹ̀bí hàn. Yorùbá ṣòro jà fún ni àti jáde kọ́ ní iṣu àwọn ọmọ ogun wà nílẹ̀ ṣùgbọ́n Yorùbá ló ní máa jó lọ́mọ wẹ̀yìn ẹ̀ Yorùbá ló ní lọ́wọ́ ẹ̀dẹ̀ ti fi hàn lóòótọ́ jẹ́ ẹ̀ ṣe sí gbogbo Ìgbòho yín tẹ̀ pọ́nlé lánàá Ìgbòho máa jó lọ máa jó lọ máa jó lọ ọmọ Yorùbá ń bẹ lẹ́yìn rẹ ọmọ Yorùbá ń bẹ lẹ́yìn rẹ o Sunday Ìgbòho mami kan àpàgbò yọ̀ọ̀ká bẹ́ẹ̀ ṣe kọrin yẹn fún Sunday Ìgbòho lánàá ẹnu yín yẹn lẹ́bi yí òun padà tí adégún yín tó dadé ògún mọ́. Yorùbá ṣòro jà fún. Pọfẹsọ Bánjí Akíntóyè àná tó ń sáré tó ń tiraka tó ń gbìyànjú pé kó mọ orúkọ ìran Yorùbá káàkiri àgbáyé kó wà well recognized in the whole world. Pọfẹsọ Bánjí Akíntóyè yẹn lé ní lẹ yí orúkọ ẹ̀ padà tẹ sọdá Akíntóyè tẹ́ ẹ pè lórúkọ tó wù yín. Akíntóyè mami kan àpàgbò yọ̀ọ̀ká àwa ọmọ Yorùbá ń bẹ lẹ́yìn rẹ ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ sọ pé ń bẹ lẹ́yìn ẹ̀ lánàá ẹ̀yin dà. Níbi tó surprise mi dé ìkan nínú àwọn wíìsù tó tẹ̀ lónítìrí ají láàárọ̀ agbẹ́fóònù ẹ ló bàbá ẹ jẹ́ ká gbàdúrà Olúwa Ọlọ́run gbàdúrà fún bàbá yìí dàbí ìdàbò rẹ̀ bò ó ṣe ìṣẹ́gun fún má jẹ́ kó wá yóò ka ọ̀tá tó bá ro kú sí jẹ́ kó kú gbì jẹ́ kó rùn rẹ̀ jẹ́ kó sùn sùn. Ní orúkọ ńlá bàbá gọ́ọ̀dù nínú wọn ni ó ìjà tí bàbá ò bá gbé kọ́ọ̀lù á rìkọ́ọ̀dù ẹ̀ á gbàládùra sẹ́ǹdẹ̀ sí bàbá Akíntóyè ó ti ń pa Akíntóyè ní bàbá Akíntóyè. Yorùbá inú tèmi ń dùn pé mo jẹ́ ẹran Yorùbá bó tẹ̀ jẹ́ pé ẹbí hàn mí náà yẹ bẹ́ẹ̀ pọ́ Ọmọlúkà náà ló lè but I won't care. Níwọ̀n ìgbà tí mo bá rí Pọfẹsọ Bánjí Akíntóyè tí ò bójú ẹ̀yìn pẹ̀lú tẹ́ fi ṣe pẹ̀lú tẹ́ fojú ẹ̀ rí pẹ̀lú àbùkù àti ìwọ̀sí tẹ́ ta sí bàbá yìí lára tí ò bá bójú ẹ̀yìn pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ṣe tí Sunday ọmọ Adéyẹmọ tẹ́ yẹ̀yẹ́ ẹ̀ tó tí Ìgbòho dẹ̀ ń sọ pé no going back ni Yorùbá nation is the only way tí àwọn ọmọ yóò bá ti bójú ẹ̀yìn èmi Ọmọlúkà kò sí tẹ́ ẹ̀ ṣe mi ò ní bójú ẹ̀yìn Yorùbá nation is a must. Àwọn wọ̀nyẹn ti tó fún mi they have laid out a good legacy for me to emulate. Tí mo lè sọ pé eléyìí tó àwòkọ́ṣe rere tèmi lè tẹ̀lé Pọfẹsọ Akíntóyè àti Sunday Igboho wọ́n ti lé ẹ̀ sílẹ̀ ó tó mi. Àwòkọ́ṣe wo ni màmá yín lé sílẹ̀? Àwa tá a sọ pé àbá màmá yín ṣe kí màmá yín fi èpè bọ́nú wọ́n máa kú ni àfi tí ọba ti ṣàmì mímọ́ ló pè mí àfi tí ọba ṣàmì mímọ́ ló pè mí ikú ló máa pa wọ́n máa kú ni wọ́n máa rùn wọ́n máa rẹ̀ ẹ̀yin tẹ̀lé ní TikTok kí ló ṣẹlẹ̀ ẹ̀ láìkí prógrámù yẹn ẹ kàn ń wo ẹ̀ ń gbọ́ Ọmọlúkà ẹ̀ pẹ̀ ṣé mo dúpẹ́
ẹ má mi mé ó yá ẹ má tẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹjọ́ kí ni mo fẹ́ emulate lára Onítìrí èpè ojoojúmọ́ tó máa ń ṣe fáwọn tí ò bá ṣe tiẹ̀ ṣé òun ni mo fẹ́ imagine tó ẹ̀yin tẹ́ ń tẹ̀lé ẹ̀ ní good knowledge ni ṣé tó bá jẹ́ ẹni tó good tó aṣíwájú ṣe ní tòtítọ́ àti òdodo ẹ̀ṣẹ̀ wo ló yẹ kí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣe bó yẹ kó mọ bó ṣe máa manage ẹ̀ ni a good leader will know how to manage all his followers wà á mọ bí wàá ṣe manage ẹ̀ tí ò ní di ìjà tí ò ní di ariwo tí ò ní dasọ the person you people call a leader tí ò lè manage ẹ̀ àwọn tó ń tẹ̀lé but èpè ló ṣe fún ṣó yẹ kó rí bẹ́ẹ̀ èmi wo program ẹ̀ clearly ó ń gbé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣẹ́pè mi àwa tó tún máa ṣẹ́pè fún ṣó yẹ kó rí bẹ́ẹ̀ torí kòtò tó gbẹ́ yẹn òun fúnra ẹ̀ ló gbẹ́ kòtò òun fúnra ẹ̀ ló dẹ̀ jì sí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ló gbẹ́ kòtò fúnra ẹ̀ ló dẹ̀ jì sí no ẹ̀ understand Onítìrí ń gbé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣẹ́pè Kùìbí ń gbé ṣẹ́pè Àjàkálẹ̀ àrùn ń gbé ṣẹ́pè Ìjìnlẹ̀ ń gbé ṣẹ́pè Black Goat ń gbé ṣẹ́pè òun fúnra ẹ̀ ló gbẹ́ kòtò yẹn ó di dandan máa forí ara ẹ̀ gbé èpè á forí ara ẹ̀ gbé kò lè escape ẹgbẹ́ gbọ́ kí tó gbẹ́ sílẹ̀ ní kòtò tó gbẹ́ ní òun fúnra ẹ̀ ló jì sí nínú prógrámù Ìjìnlẹ̀ prógrámù ṣó yẹ kó rí bẹ́ẹ̀ màmá yín á lọ bẹ̀ á máa gégùn bó ṣe máa ṣe fún bàbá Akíntóyè lá máa ṣe fún Sunday Igboho lá máa ṣe fáwọn tá a wà lé lá máa ṣe fún gbogbo àwọn tí ò ṣe tiẹ̀ la máa fi gbogbo wọn ré pátá a máa gégùn fún wọn ẹ̀ńtẹ́ pè ní leader tí ẹni yẹn deserve leader lọ́dọ̀ tí yín tó bá deserve ẹ̀ lọ́dọ̀ yín kò deserve ẹ̀ lọ́dọ̀ mi never torí mo rá àwọn tó jẹ́ wípé tó bá ṣẹ̀ mí wọ́n mọ̀ pé àwọn ṣẹ̀ fúnra ra mi mò ń wá wọn lọ má lọ bá ìwé gbogbo eléyìí ò nídìí ẹ̀ kí la fẹ́ ìjàwó la fẹ́ jà kí la fẹ́ bára wa jà sí. Àtúnṣẹ́tù. That is a sign of a good leadership. Kò sí ẹ̀ṣẹ̀ kéèyàn tó lè ṣẹ̀ ẹ́ kó tó sọ pé o gbàgbé àpátápátá àdìbì tó jẹ́. Sometimes you forgive, you may not forget, but sometimes you have to forgive. Dandan ni ìyá yín ní kò sí tó jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ tèmi. Èpè níṣà, ègún ni. Bàbá kan wá send message jáde. Ó là lọ́rọ̀ kankan mọ́ ju ọ̀rọ̀ Onítìrí ó ní ká má sọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́ mo understand tí bàbá yẹn sọ pé àwa la promote wọn it is true but sometimes èmi fúnra mi ti sọ pé we don't need to respond to that woman again or any one of his program but to be sincere with you ibi tọ́rọ̀ dé obìnrin yẹn ti bá nǹkan jẹ́ gidi àlè dákẹ́ we cannot keep calm we can't keep quiet on this issue. Obìnrin ti bà nǹkan jẹ́ gidi. No, mi sọ àsọdùn. Tinubu is a president of Nigeria, no doubt. But mo sọ fún ikọ́ lóbìnrin ò wá bá ìrìn àjò ìjẹ́ ni. Mo fi Ọlọ́run búra fún yín ni. Ó níbi tí Yorùbá nation àti délé ni. A ti kọjá ibi tá a wà yìí. And this woman just came. Ó bẹ̀ sí ní pé ọlọ́bọ̀ fún yín. Woman kan, mo pray ojú ẹ̀ ńlá. Ó send the message sọmọ Lúkà lẹ́nu. Èmi náà fún jẹ mo fún jẹ mo gbé fún ní lódindi ó láàṣe àdẹ̀jẹ́kẹ́ni tó fẹ́ ṣe wọ́n mọ̀ pé tẹ máa fi mọ́ nìyẹn irọ́ tẹ máa gbé kalẹ̀ nìyẹn pé wọn ò jẹ́ kẹ́ ẹ ṣe ìgbà tẹ pariwo pẹ̀lẹ́ declaration declare èmi wà lára àwọn tó wá sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ mu ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ ká wo ìtú tí wọ́n fẹ́ dá ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ fún bíi 3 yẹn bẹ̀rẹ̀ lọ́wọ́ mẹ́tìtì as mo sọ clearly nínú meeting nígbà tá a ṣe pàdé mo ní ẹ jẹ́ ká fobìnrin yìí lẹ̀ fún bí oṣù bíi 3-4 káwàrà tó fẹ́ dá àṣẹwọ́ àṣẹbọ̀ kí ló bá jáde àbùkù àtẹ̀tẹ̀ ló ti bẹ̀ jáde. kò wù mí kákan jáde ká mọ̀ lọ́rọ̀ tá a fẹ́ sọ ju ọ̀rọ̀ dúpẹ́ bọ̀ tá a bá káwọ́ lẹ́rán ọ̀rọ̀ náà dàbí ọ̀rọ̀ òkú wèrè ni bẹ́ẹ̀ bá fò òkú wèrè lẹ̀ fún wèrè pé bó ṣe fẹ́ adáná sun jẹ tàbí kó fi ṣe bẹ́ẹ̀ kó fi ṣe pátí káwọn èèyàn bíi tiẹ̀ bá jẹ́.
Oladele Olamilekan, God will bless you. Thank you, God bless you. My sorrow, Olamilekan sorrow, God bless you. Mo dúpẹ́ lọ́wọ́ yín kó àdúró tì mí ní gbogbo ìgbà. A lè fi wọ́n lẹ̀. We will never close our eyes or fold our arms. Kóbìnrin bá ìrìnàjò yìí jẹ́. We can never. Because Yorùbá nation, ìtí mo gbàgbọ́ nínú ẹ̀ gidi ni. Mo gbàgbọ́ gidi nínú ẹ̀. Kì í ṣe ẹnikẹ́ni lódìdí gbé wá síwájú mi. Ọlọ́run ti fi hàn mí ó ti. Ogún ọdún ó ti kọjá ogún ọdún lọ. Mo sọ fún yín categorically ni. Ọlọ́run rínú mi orí ọkọ mi. Ọlọ́run tó dìdí fi sí. Màá ní ojú àlá, lójú ìran. Mo lè jòkó gbà bí kì í bẹ̀yìn tì bí eléyìí. Ọlọ́run á kàn mú mi lọ ní. Màá máa wo ìrìnàjò Yorùbá nation yìí. Láti ìgbà tó náà dẹ̀ ti fi hàn mí ló ti ń jẹ́ kí n mọ̀ pé ó máa le o. Ó máa nira o. Ó máa le o. Ẹ di àmùrè. Ẹ múra yín. Bẹ́ẹ̀ ni mo ṣe ń rí. Mi kàn déédéé tẹ́kẹ́lẹ́ mọ́ mi déédéé dúró. I have a lot of things tí mo lè ṣe náà. Àwọn nǹkan tí mo lè ṣe pọ̀ rẹpẹtẹ. Ọlọ́run kẹ́ mi pẹ̀lú talent lóríṣiríṣi. I'm a singer. I'm a musician. I'm a broadcaster. Máa bọ́ sínú rédíò, máa ṣètò, máa jẹ́ àwọn ẹbí òní pa mí. Máa ṣe MC, máa gbowó, máa jẹ́ àwọn ẹbí òní pa mí. I'm a comedian. Máa ṣe comedy, máa post ẹ̀ sínú page mi, máa jẹ́ àwọn ẹbí òní pa mí. Ṣùgbọ́n nítorí pé Ọlọ́run fúnra rẹ̀ ló fi sínú mi. Ó fi sí mi ní orí, ó fi sí mi ní ọkàn. Ó dẹ̀ fi yé mi yéké pé ọ̀nà àbáyọ rèé. Yóò dẹ̀ máa kópa nínú òmìnira ọmọ Yorùbá. Wàá kó ipa tó dáa, wàá kó. Ìdí tí mo ṣe tẹra mọ́ gidi nìyẹn. Tí ìbá ṣe bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ Yorùbá, ẹ ti fi ọ̀nà yẹn ti fi sún ọ̀pọ̀lọpọ̀ wa. Ẹ ti fi sún èmi Ọmọlúkà personally. Ṣùgbọ́n mi ní jẹ́ kó sún mi. Mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Èmi mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Mi ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ ẹ̀bọ̀ lápò ni. Kódà yìí tí ìmú ẹyẹ rárá, ọwọ́ mi ò tí ì kẹyẹ débi tí mo ti fẹ́ mú jáde. Ẹ tí ì rí kankan Yorùbá nation. Lójú ayé mi báyìí la máa gbà kò sí ni. Ìpele sípele ni. A ti kúrò láwọn ìpele kan, à ń bọ́ sípele nìyí. Tá a bá tún kúrò nípele tá a wà yá, a tún bọ́ sànọ́dá ìpele títí tá a fi máa àṣìwò èmu wa. Bẹ́ẹ̀ ni tí ò sí tó máa dá padà. Torí wípé àṣẹ Ọlọ́run ni. Ìtí mo mọ̀ tó dá mi lójú ni. Wípé Ọlọ́run fúnra rẹ̀ ló ní ọwọ́ nínú ìrìn àjò yìí. There are many signs, many reasons tí mo fi gbàgbọ́ pé Ọlọ́run lọ́wọ́ sí. Mo ti sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ọlọ́run fúnra rẹ̀ ó ní ọwọ́ nínú ìrìn àjò yìí tó dá mi lójú tó jọṣẹ́ lọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Kí là ń gbé dájú? Yorùbá nation is a must. Kò sí tó máa yẹ. Ọlọ́run fi hàn mí dé level kan. Mo rí bá rí mi tí mò ń lọ́ra lórí àwọn ọba. Ó nídìí. Ó ní tọ́lọ́run fi hàn mí lórí àwọn ọba. As a matter of fact, ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run fi ìran àwọn ọba yìí hàn mí. Mo sọ́mọ̀ tún sọ gbogbo ẹ̀yin èèyàn mi pátápátá gbogbo ẹ̀yin nídìí àbí tèmi. Ẹ̀yẹ sọ̀rọ̀ sáwọn lọ́balọ́ba. Ẹ fi wọ́n lẹ̀ for now. Mi ìkúkú joyè ká má ní. Kódà nílé bàbá tèmi àìjọba. Àwa afọba jẹ nílé bàbá tèmi. Ọba tó bá máa jẹ nílùú mi tí ò bá ti tẹ ilé bàbá mi kò tí ì di ọba. Wàláì tàláì kò ì di ọba. Ọba làwa fi ń jẹ. Jagunjagun dẹ̀ ni wá. Òmìrán bàbá tèmi. Giant. Òmìrán giant. Sọ́dọ̀ sọ pé bóyá torí pé mo fẹ́ joyè kan tàbí mo fẹ́ gba kinní kan ni mo ṣe fẹ́ pọ́n ọba kan lé. Rárá, ṣùgbọ́n mo ti rí Ọlọ́run ti fi ìran yẹn hàn mí lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. Ìpè nínú ìjàngbara yìí, àwọn ọba bọ̀ wá kó ipa tó ní agbára. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ tún kọ sílẹ̀ fọmọlúkà sọ. Today is 7th day of kinní. 7th day of July. Òyìnbó yìí máa sọ òyìnbó Ọmọlúkà ọdún ní kò yé sọ. 7th day of July 2023. Ẹ lọ́mọlúkà sọ bẹ́ẹ̀. Àwọn lọ́ba wa wọ́n bọ̀ wá kó ipa tó jọjú. Èmi ni mo sọ fún yín. Ẹ lọ kọ sílẹ̀.
Ọlọ́run tèmi ń sìn kì í tọ̀ mí. Ní tó bá gbé wá tó bá fi hàn mí níbi tí mo dé nínú ìrìn àjò yìí, mo mọ ìyàtọ̀ tó wà nínú ìṣípayá mẹ́sẹ̀gì mo mọ̀ ọ́ àti àlá lásán ó yé mi dáadáa bí ẹni, ó yé mi bí ọṣẹ. Ìyàtọ̀ tó wà nínú pé kéèyàn kàn sùn kó lálàá lásán tàbí pé Ọlọ́run dídì fún ẹ ní mẹ́sẹ̀gì. Kò sí ní tó o bá fẹ́ mọ ìyàtọ̀ ẹ̀ mẹ́sẹ̀gì mi máa ṣe àlàyé fún ẹ. Tó o bá ní mẹ́sẹ̀gì tó o bá jí ó ní bí wàá ṣe feel, ó ní bí wàá ṣe rí. Kódà mẹ́sẹ̀gì yẹn gan possibly ò ní gbàgbé ẹ̀. Tó bá jẹ́ mẹ́sẹ̀gì tó ní agbára tó ní ayọ̀ nínú, by the time tó bá máa tají inú ẹ̀ máa dùn lọ́tọ̀ ni. Wàá dẹ̀ rántí kókó ibẹ̀ bó bá gbàgbé lè tó kún eléyìí tó jẹ́ kókó mẹ́sẹ̀gì yẹn wàá rántí mẹ́sẹ̀gì yẹn. Ṣùgbọ́n lójú ẹni tí ò bá yé àlálárò kó òun lá kò ní mọ̀ pé this is a message. Tó bá dẹ̀ lálàá lásán o lè sùn kó má dẹ̀ rántí mọ́, kó kàn jí bí eléyìí kó má rántí mọ́ kó lálàá. O dẹ̀ lè jí kó rántí àlá òun bọ̀ wá kí kò ní nítumọ̀. O lè lálàá kó orí kó torí kodò kó orí ẹ̀ wà ní ìsàlẹ̀ ẹsẹ̀ ẹ̀ ń rìn lókè. Àwọn tí ò kàn ní nítumọ̀ ní wàá kàn máa lá àlá lásán wọ̀nyí. Bọ̀ tó bá lálàá tó jẹ́ pé mẹ́sẹ̀gì ló ń rí, àwọn tó fẹ́ ṣẹlẹ̀ lọ́lọ́run fi hàn ẹ́, wàá mọ̀ sáni tó bá jí. So Ọlọ́run ti fi ọ̀pọ̀lọpọ̀ hàn mí, mo dẹ̀ ti rí ó wà lára tó jẹ́ kó ń ta mí lára. Ìrìn àjò tó ní agbára ni, mo mọ̀, ó yé mi, ojú mi rí, mo rí, ó máa ní agbára gidi. Ó máa ní agbára. Gbogbo àwọn Fúlàní tẹ́ rí, wọ́n ti gbogbo tó fẹ́ fi bá yín wọ ìyá ìjàkadì, gbogbo ẹ̀ náà ti ṣètò ẹ̀ sílẹ̀ pátápátá. Gbogbo ẹ̀ ló ti gbé pẹ́rẹ́pẹ́rẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún reality ni. Mo rí nínú ìran. Kódà lójú ayé mo tún ṣe ìwádìí mi débẹ̀ mo tún rí kó ti tọ́ ni. Ṣé rí ẹ̀yin ọmọ Yorùbá? Kò lè ṣe kí irú onítìrí ìmọ̀ dìde. Ara àwọn nǹkan tá a máa kojú lọ́nà ni. Ìran èèyàn ò lè máa sọ ìran ni, bá sọ ìran tọ́lọ́run fi hàn mí nígbà kan rí tó fẹ́ fara jọ nǹkan tó ní tìrí ṣe yìí. Ṣùgbọ́n kò yé mi understand. Òun ló jọ bó bá ṣe jẹyọ láwa máa yí ẹ wàá máa rántí. Imagine kéèyàn lálàá 20 years ago kó dẹ̀ sì máa rántí ẹ̀ exactly bó ṣe rí. Wàá mọ̀ pé irú àlá yẹn ó ní ìtọ́lọ́run tó fi ṣe fún ẹ, kì í ṣe àlá, it's a message. Iṣẹ́ ni Ọlọ́run gbé iṣẹ́ wá fún ẹ nẹ. Wọ́n tó bá ní ẹ̀mí kíyèsára dáadáa wàá mọ bí wàá ṣe monitor ẹ̀. It can happen to anybody, not just Ọmọlúkà. Kò dìgbà tó bá jẹ́ prophet, tó jẹ́ wòlíì nínú ìṣẹ̀lẹ̀ tàbí ní sẹ́ráfù tàbí ní CAC, kọ́lọ́run tó fi ìran hàn ẹ́. Tọ́lọ́run bá rí wípé ẹni òun ní ìlò, ìtọ́ bá fẹ́ kó o ṣe agbèwá fún ẹ wá rí. Ó wá kú kí ìwọ fúnra rẹ kó ní ìmọ̀lára, kó ní ìkíyèsára. Ṣé Sámsónì tọ́lọ́run padà ń lò fáwọn ọmọ Ísírẹ́lì, ṣé ó jẹ́ bí wòlíì ni? Kì í ṣe wòlíì. Ṣùgbọ́n Ọlọ́run lò ó láti ìgbà èwe ẹ̀, láti kékeré ẹ̀, láti máa mọ̀ wípé a ti máa rí àwọn ìran, a ti máa rí àwọn ìṣípayá. Kódà ikú tó padà lọ pa yẹn, a ti rí Ọlọ́run á ti gbé síwájú ẹ̀ pé àwọn tó máa là kọjá rèé. Ó wá kú kó kíyèsára kó mọ̀ tàbí kó má mọ̀. Ọwọ́ ẹ̀ ló wá kù sí. A ti máa rí àwọn àpẹẹrẹ yẹn. That is God for you. Tọ́lọ́run bá ní ẹ lò, Ọlọ́run fúnra ara ẹ̀ á ti máa fi àwọn ọ̀nà yẹn á máa fi hàn ẹ́ kó lè gáìdì ẹni nínú ìrìn àjò yìí. Ọlọ́run fi hàn mí, ó dẹ̀ yé mi. Ẹ̀mí mi ò sí lọ́wọ́ ẹnikẹ́ni, ọwọ́ Ọlọ́run ọba ló wà. Tí bá kú lẹ́ni, Ọlọ́run pè mí kì í ṣe èèyàn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, tí mo bá lọ, tí mo sùn, tí mo pa ojú mi dé, tí mi ò dẹ̀ lámọ́, Ọlọ́run ní kì í ṣe èèyàn. Ẹ̀mí mi bẹ lọ́wọ́ Olódùmarè. Moreover, ó ti sọ fún mi, ó ní Ọmọlúkà, ikúkíkú kan kì yóò pa ọ́ o. Yorùbá nation yìí wọ́n gbà lójú ẹ̀ kó tó lọ. Yìí dẹ̀ ṣe pé wọ́n á gbà tán màá wá lọ. Màá gbà á tí bá gba Yorùbá nation yẹn tán. Màá jókòó,
màá bá wọn dá nǹkan rere ṣe ń bẹ̀, màá dàgbà, màá gbégbá ogbó kàngẹ́ nínú ẹ̀. Ìwọ náà lè sọ bẹ́ẹ̀ síra ẹ o. Ẹ̀yin tèmi ní TikTok ní ìrọ́wọ́ yín o. Thank you, God bless you. So bó ṣe jẹ́ nìyẹn, gbogbo ẹ̀yin olóríire ọmọ Yorùbá, ẹ fi ọkàn ní gbogbo ẹ fi balẹ̀. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó tàn yín jẹ. Ẹ yé jẹ́ kó ní tìrí búbú yín. Gbogbo owó tó ń gbà, gbogbo techniques tó fẹ́ lò, gbogbo ẹ̀ ló yé wa. Wọ́n ní ọmọ nǹkan tán lè ṣe. Because intan sọ fẹ́yìn ọmọ Yorùbá ni pé owó yìí àwọn fẹ́ fi ṣe adelé, àwọn fẹ́ fi ra yúnífọ́ọ̀mù fáwọn àmì, àwọn fẹ́ fi ra aṣọ ọlọ́pàá fọlọ́pàá. Ṣé $1 million náà $1 million náà fi ra aṣọ ọlọ́pàá o? Ẹ jẹ́ ká máa wòran. So intan wọn wá gbìyànjú àti ṣe é sì ni pé wọ́n fẹ́ mú owó yẹn, wọ́n fẹ́ àwọn kankan ní wọ́n fẹ́ so wọ́n wá fẹ́ mú lára ẹ̀, wọ́n fẹ́ mú títí nínú ẹ̀, wọ́n wá fi dọ́gbọ́n. Ó dàbí pàtí téèyàn bá gbowó ńlá tó ní kó fi ṣe iṣẹ́ ilé, tó wá lọ ra ọ̀dà, tó wá kunlé yẹn lá ọ̀dà, tó péjẹ tó fáìn, ilé tó ti fẹ́ yalulẹ̀ tẹ́lẹ̀ tó ti fẹ́ wó, wọ́n ní kó túnṣe, wá lọ pé bíríkìlà wá, oníkó pàṣípàṣẹ wá rọ̀dà, ó péjì ẹ̀. Àwọn tó mọ̀ wọ́n wá débẹ̀, wọ́n máa wá ó fáìn. Ìtàn ń gbìyànjú àti ṣe nìyẹn. Wọ́n try gbogbo best wọn láti rí pé wọ́n ṣàkóbá káwọn ṣáà lè rí kankan sọ wípé kan báyìí làwọn ṣe. Wọ́n ṣe débi pé wọ́n ní àwọn tí wọ́n ń fún lówó lọ́wọ́lọ́wọ́ báyìí tán fún lówó. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Lára ń change ni $1 million nìkan is over 700 million naira. $1 million ó ju 700 million lọ. Ká má wá sọ̀rọ̀ àwọn náírà tó wà bẹ́ẹ̀. A gbọ́ from reliable source pé owó yẹn ti ju $1 million lọ. Yes, wọ́n sì yá sí. Ìwọ́n tó bá fẹ́ yáwa ẹ yáwa. Ìwọ́n tó bá fẹ́ yáwa ẹ yáwa. Irọ́ náà lè pa kiri. Wọ́n parọ́ fún pé tó bá pẹ́ báwọn á sọ. Irọ́ náà pa torí pé kí ni ìjìnlẹ̀ fẹ́ jẹ, black goat fẹ́ jẹ. Ẹ máa wo ìjà tó máa bẹ́lẹ̀ láàrin wọn láìpẹ́, láàrin ìjìnlẹ̀, black goat àti màmá yín àti Wálé Àlí and some others. Ẹ máa wo ìjà tó máa bọ́lẹ̀. Wọ́n ti rọra pò lábẹ́. Wálé Àlí ó ti fi gbé bọ́nú. Wọ́n ti dọ́gbọ́n wá ba lẹ́yìn wọn ní àwé shut up your mouth. Tí ó yẹ ká máa bára wa jà ní ìtàn gbé wá nìyẹn. Tó wá yẹ ká máa bára wa jà. Ó wá yẹ ká bára wa jà. Ṣé sùúrù kò sí ìgbà tó bá fẹ́ mọ̀ táàdé sọ fún ẹ, wọ́n ti rọra pààyàn lẹ́nu mọ́. Ìyẹn náà sólò díẹ̀. Ẹ máa rí dẹ́ndẹ́wò lẹ́nu ọjọ́ ó kù pínpín ní báyìí. Ẹ rí títí Wálé Àlí wá pa àwọn àtàwọn ikọ̀ ẹ̀ kan, ẹ rárá tán dá. Eléyìí tí sọ yẹ kó ní bẹ́ẹ̀ ń jà lọ́wọ́lọ́wọ́ yìí kékeré ni wàláì. Ẹ máa ríran wò. Tí n bá sọ ọ̀rọ̀ fún yín, ẹ gbà pé ìwọ̀nba tí mo sọ yìí o, èmi ò ní tẹ̀ ẹ̀jẹ̀. Mo ti sọ fún you, I've said this many times. Tó bá jẹ́ wípé, bó bá jẹ́ pé bí mo ṣe wà yìí, tí bá rí i pé onítìrúgbò tó dání máa tẹ̀lé. Ìyá gan, ó dẹ̀ mẹ́sẹ̀jì Ọmọlúkà, jẹ́kẹ́jọ́ bẹ́ ṣe mo mọ̀ ojú yìí sì dúdú. Mo dẹ̀ fún ní ọ̀rọ̀ kékeré, máa pílẹ̀ ọ̀rọ̀ ń fún yín. Èsì tí mo fún rèé, kẹ́yìn ọmọ Yorùbá kẹ́ sọ fún mi bóyá ọmọ ọkọ ni mí tàbí ọmọ tìbí kejì. Ó sọ̀rọ̀ mi ìfúnlé mi ìjẹ̀dá ló. Èmi gbogbo ti ráyè gbẹ́bí ẹ̀sùn. Mo bá ọmọ pílẹ̀ ẹ̀gún yẹn ẹgbọ́ onírọ́lá lẹ́lẹ́rí wà lọ́rùn. Ẹ kàn kọ́ díẹ̀ nù tó sẹ́ndì. Owó fídíò
Ilẹ̀ Yorùbá nìyẹn ìyẹn wà nínú ṣọ́ọ̀ṣì ìdíje ọjọ́ méje parí ẹ̀sìn tán Fúlàní gbé lọ sínú igbó. Ṣé èyí náà la máa ṣe lọ? Ṣé bá ṣe máa bá lọ náà rè? Ní ṣé ẹ̀ẹ́dẹ̀kẹ́kẹ́ tó máa ṣe ẹ̀bẹ̀rẹ̀ Ọlọ́run Ọmọlúkà ẹ̀bẹ̀rẹ̀ Ọlọ́run ó rí o bàbá wa ò mọ̀ Ọlọ́run mọ̀ o nítorí Tinubu bàbá 80-something years oríran wò ọmọ èèyàn ṣàlélẹ́ yìí ọmọ èèyàn kan ni ẹ̀gbọ́n èèyàn kan ni àbúrò èèyàn kan ni gbàdú owó yẹn lọ́wọ́ ẹ̀ Fúlàní wá mú ìkiri ní igbó káàdì ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ tí bàbá bá gba kékeré náà dẹ́rù ẹ̀ eléyìí ò dáa o ẹ̀bẹ̀rù Ọlọ́run gbogbo yín ẹ̀bẹ̀rù Ọlọ́run àbí nítorí nǹkan tá a ṣáà ń ṣe ráàlì fún rèé pé ká lè bọ́ nínú wàhálà ká lè bọ́ lóko ẹrú ká lè bọ́ lọ́wọ́ àwọn amúnisìn yìí wọ́n fìyà ń jẹ ìran wa. Ẹ fetí gbọ́ o ìdí wà yí padà yírí ẹ̀ mo fẹ́ kẹ́ fún àwọn ọmọ mo fẹ́ kẹ́ gbọ́ ló sọ. Ṣé bí ayé táwọn máa gbé lọ náà rèé? Ẹ lè gbé lọ́rùn. Ẹ wá dákẹ́ síkú tọ́nu ẹ wá ń dìbọ́ǹkì èwo lẹ wá gbé jáde ọdún kẹrin màrín July màlámà wà yìí ẹ gbowó lọ́wọ́ wa ẹ jẹ́ gbẹ́lẹ̀ lóríṣiríṣi ẹ̀ ń pè wá fowó rálì à ń náwó à ń nára àìsàn àìwó ẹ gbàgbé Ọlọ́run nítorí kírun nǹkan báyìí kó lè dẹ́kun kọ́ la ṣe ń ṣe wàhálà tí wọ́n bàbá yìí wá jókòó síkú tọ́nu tó ń dìbọ́ǹkì tó ń fohùn ránṣẹ́ tí ìyáde ń jẹrú àwọn wọ̀nyí. Yásù lé ayọ̀ àwọn ẹ̀kọ́ jàre èèyàn mi. God bless you for me. God bless me for you. Àjọ máa sọ̀rọ̀ yẹn a máa sọ̀rọ̀ yé yín. Iṣẹ́ ní nǹkan tí mo fẹ́ sọ jáde ní pé màmá yìí ó ní wọ́n gbowó wọ́n ṣe gbá wọ́n gbowó rálì ìyá rálì tẹ́lẹ̀ ń pariwo yìí. Ayé lẹ́wà ẹ̀ sí lọ́run ẹ sáà rí pé wọ́n ṣe rálì o àbí wọn ò ṣe wọ́n ṣe ṣé bẹ́ẹ̀ dẹ̀ ti ní kí wọ́n ṣe rálì mọ́ ẹ ti lóní tì ní lọ́nà sọ́sà dẹ̀ ti gbà fún yín ẹ tí mọ kíní kankan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ wá gbèsè tí mo fún owó tí bá fẹ́ gúnlé ó yẹ kẹ́ ẹ gbọ́. Ìyá tí màá ṣe pé mo gbé ẹni tó kọ́ tó dẹ̀ fẹ́ kọ́ ni màá sọ̀rọ̀ sí ní kọjá bẹ́ẹ̀ ṣe dérò lọ. Ṣùgbọ́n mi ò sọ ọ̀rọ̀ tí màá kàn sọ fún yín ni pé gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ kò sí wàhálà ṣe bẹ́ẹ̀ ti sọ pé nítorí ló lè gbà fún yín láti November 20 last year tó ti declare Yorùbá nation ní ṣe bẹ́ẹ̀ ti gbà á àbẹ́ẹ̀kọ́ àbẹ́mi ni mo lọ lé wọn bí tó ti ń ṣe reclamation àbáwá la lọ lé wọn bí tó ti ń ṣe occupation àbáwá la lọ lé wọn níbi tẹ́ ti ń reclaim kò sí wàhálà màmá tó bá ti jó nǹkan lọ ní onítìrí gbé dání Ọlọ́run àfúnṣe á ṣe láṣeyọrí gbogbo àwọn tó bá dúró síwájú ẹ̀ gbogbo wọn lọ́lọ́run dẹ̀ máa nà lẹ́gbà tó bá ti jẹ́ gbogbo òótọ́ dání ni o ṣùgbọ́n tí ò bá ti gbó òótọ́ dání táwa dẹ̀ rí gbóògbé yóò gbó òótọ́ dání pé ṣe ló ń tàn ní àtòun àti gbogbo ẹ̀yin tẹ̀ ń tì lẹ́yìn tẹ́ ẹ kọ̀ tẹ́ lójú ní etí ní fọ́ ojú ní di etí ní di sí gbogbo wọn tó dìbò yìí ṣe Ọlọ́run àwa fìyà jẹ gbogbo yín pátápátá gbogbo ẹgbẹ́ fáyìnà yóò bá sẹ́yìn Ọlọ́run àfìyà jẹ gbogbo yín bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé kì í ṣe pèpè iṣẹ́ fún yín tẹ́ bá dẹ̀ rí bí èdè ẹ̀yìn dẹ̀ mọ̀ tó bá ti gbó nǹkan lórí ti ìgbé dání á ṣe láṣẹ yege àwọn tó dúró síwájú ẹ̀ lórí kò ní í ṣe Ọlọ́run àmì gbogbo wọn lẹ́gba àfìyà jẹ wọ́n tí bá wà lára wọn Ọlọ́run àmì òní lẹ́gba àfìyà jẹ mi ṣùgbọ́n tó bá ti jẹ́ pé ṣe lóbìnrin yìí pọ̀ ní tẹ́tí yìí di bẹ́ẹ̀ rẹ̀ yàtí gbọ́ tá a sọ fún yín bẹ́ẹ̀ ní kágbẹ́nu sọ̀rọ̀ wà láìdàláì bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ àtẹ̀yìn tẹ́ fún ní sọ́pọ́ọ̀tì gbogbo yín lẹ máa jìyà ẹ̀ ní mú jẹ tó a sọ fún yín tó èyí lẹ̀ gbọ́ kò jù bẹ́ẹ̀ lọ màmá kò gbọ́n dandan kẹ́ mẹ́sẹ̀gì ni wọ́n má mẹ́sẹ̀gì ni kò gbọ́n dandan kẹ́ bá mi sọ̀rọ̀ mọ́ ẹ fi nílẹ̀ kẹ́ bá tún mẹ́sẹ̀gì sí mi má búlọ̀kù ní kò jù bẹ́ẹ̀ lọ.
tó bá tún mẹ́sẹ̀gì mi máa block ẹ ìyá ti gbọ́ mẹ́sẹ̀gì kò lè sọ̀rọ̀ látàárọ̀ tó bá mẹ́sẹ̀gì mi máa block ẹ ni mo máa gba blocking no sense wetin concern me ní ìran iṣẹ́ èmi I have the right to choose whom I want to follow kí ilẹ̀ tó tẹ̀lé yẹn máa wù ẹ́ máa rí ẹ Dúpẹ́ ò ń ṣe ẹni tó ń tẹ̀lé he doesn't have anything that has to do with a leader. Dúpẹ́ is never in any way a good leader. He can never be my leader. Ó wá forúkọ Abíọ́lá ó fi tàn mí jẹ. Ẹ̀yin ọmọ Yorùbá kì í ṣe èmi nìkan ní Dúpẹ́ tàn Dúpẹ́ orí ti fi èmi nìkan kọ́ ló tàn gbogbo ọmọ Yorùbá ló tàn. Gbogbo ọmọ Yorùbá ló tàn jẹ. Bó ṣe lù mí ní jìbìtì tó wọlé bẹ́ẹ̀ náà ló lu bàbá Akíntóyè jìbìtì. Bẹ́ẹ̀ náà ló lu àwọn Yorùbá world media jìbìtì. Ó lu sọ́yẹ kó rí bẹ́ẹ̀ jìbìtì. Ó lu many people. Ó lu wọn ní jìbìtì. And that's the fact. Tí n bá máa rí ẹbí aṣíwájú mi, wàá ní àwọn qualities of good leader tí wàá ní tí wàá possess tí màá sọ pé ẹni ìwọ̀ tiẹ̀. And mo ti ń sọ mo dẹ̀ máa sọ continuously a leader that doesn't have a forgiving spirit mi ò ní tẹ̀lé. Mọ̀rọ̀ bàjẹ́ bó bá tiẹ̀ wá ní ṣé Dúpẹ́ gbòòtọ́ dáná ẹ̀ ṣé wọ́n sọ fún yín pé Dúpẹ́ ń ṣe Yorùbá nation ni wọ́n rán Dúpẹ́ wá pé kó lọ pa bẹ̀jẹ́ kó dàrú ká má rí kankan ṣe ó dẹ̀ wá ó dẹ̀ succeed ó achieve ẹ̀ tó bá yẹ kó nífẹ̀ẹ́ Yorùbá tí èèyàn méjì bá ń jà kí ló yẹ kó ṣe ṣe bó yẹ kó wọ́nà bó ṣe máa ṣètò ẹ̀ ni tí èdè àìyedè bá wà nílẹ̀ tó bá fẹ́ Yorùbá tó fẹ́ ìrìnàjò yẹ ṣe bí bó ṣe máa paná ẹ̀ tí gbogbo ẹ̀ ò ní dàrú ṣe bóun ló yẹ kó máa wá ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ òun ló create ìjà òun ló create ìjà ó ti kúrò lọ́dọ̀ ẹlọ́wọ́ etú tó pa lọ́dọ̀ ìjìnlẹ̀ èpè lórí iṣẹ́ ẹ̀kọ́ níbẹ̀ èpè ó fún jẹ́ ní pàṣẹpàṣẹ mo dẹ̀ ti sọ ìyẹn fúnra ẹ̀ ló gbẹ́ kòtò sílẹ̀ ó gbẹ́ kòtò ara ẹ̀ jìn ní ó dẹ̀ ti kó sí kòtò tó gbẹ́ sílẹ̀ dé rúwa yìí àwa orí òtítọ́ làwa dúró lé àwa dúró lórí òtítọ́ ló máa lékè òtítọ́ ni yóò gbẹ̀yìn ayé òtítọ́ ni yóò gbẹ̀yìn lọ́run òtítọ́ àtọ́wà ògòkè àgbà o òtítọ́ lèmi máa tẹ̀lé òtítọ́ ni màá dúró tì mo sọ mo tún sọ ni mi ò dẹ̀ bẹ̀rù ó dúró lórí òtítọ́ yìí Yorùbá nation is a must àwa ti sán ìbò sí tó kan àwa ẹni bá sòótọ́ ikú lápá bó o sì sòótọ́ ikú lápá ẹ́ so it is better you say the truth and push. Bẹ́ẹ̀ lọ mọ̀gánà yẹn ń kárí ilé dé Tinubu àwa ò bá jà àbínú sí ìjọba Nàìjíríà ló ń ṣe ìjà Yorùbá làwa ń jà tó bá ríra ẹ̀bí ọmọ Yorùbá àwọn sọ̀pọ́ọ̀tì tá a bá nídìí kó fún wa ká fi gba orílẹ̀-èdè wa bí ọ̀dẹ̀ fún wa tó ní Nàìjíríà ló ń fẹ́ ṣe with player àwa ò ní ṣe nǹkan tó máa tako Nàìjíríà níwọ̀n ìgbà tọ́wọ́ wa ò bá tí ì tèkú dà wọ́n ní bọ́wọ́ ẹ ò bá tèkú dà mọ́ bèrè ikú tó pa bàbá rẹ̀ ọwọ́ wa ò tí ì tèkú dà so àní kọjá àyè wa àní bẹ́ẹ̀ àní sọra wa di bẹ̀bẹ̀ ń tò but ìjà òmìnira yìí ìtọ̀nà ní ìpele sípele ní a ti kúrò láwọn ìpele kan a ti bọ́ sípele míì ìpele kan la wà lọ́wọ́lọ́wọ́ yìí mo dẹ̀ ń sọ fún gbogbo yín lẹ́ẹ̀kan sí fẹ́yìn tẹ̀ ń wò mí for the first time when we are talking of ìjà òmìnira orílẹ̀-èdè ó yàtọ̀ sí ìjà gáràjì o ìjà gáràjì gan wọ́n fọdún dé ọdún kan ọdún méjì wọ́n fi ń pinlẹ̀ tó fi ń pinnu ẹ̀ ká má wàá sọ̀rọ̀ odidi orílẹ̀-èdè tí òun ṣe 20-30 million people we are talking of more than 60 million Yorùbás ẹ̀dẹ̀ rò pé overnight lẹ́fẹ̀gbà ìyẹn lórí tìrí parẹ́ ẹ̀fún yín tínú yín lù bẹ́ẹ̀ tó tẹ̀ yọ̀ bẹ́ẹ̀ ti gborílẹ̀-èdè àánú yín ṣe ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ dòkó sábúrọ̀dù tẹ́ ẹ̀ sọ fẹ́ ti da orílẹ̀-èdè ní ẹ̀yin èèyàn ẹ jáde ẹ tún síta kẹ̀tíkẹ̀tí màmá wa mọ́à ó ti gborílẹ̀-èdè wa fún wa ẹ jáde tó o bá tún sọ pé kán jáde ẹnu ẹ̀ ló máa kan
ẹnu akọ arúgbó apẹ̀ kan láti ọ̀rọ̀ ẹnu apẹ̀ kan ọlọ́run abá mi gbé wúro sí ẹ lẹ́nu tó bá tún dúró sábúrọ̀dù tó sọ pé kán jáde tó o bá ti sọ̀kalẹ̀ wá kó wá fúnra ẹ̀ jáde kó káwọn ọmọ ẹ̀ jáde kó jáde tàbí kí wọ́n jókòó sábúrọ̀dù kó sẹ́ǹdì ọmọ ẹ̀ síbi kò ní kó wá ní tó o bá ti jáde ọlọ́run àgbé wúro sí yín lẹ́nu ẹnu yá kan ara kan túbọ̀ ẹ̀yin ẹranko gbogbo wọ̀nyí ẹ jókòó yín sábúrọ̀dù ẹ wá parọ́ wọ́n ti gba orílẹ̀-èdè Yorùbá àwọn Màlúkà àwọn ló ń dènà ẹ̀ àwọn ló ń àtàkì àwọn ló ń ṣe èmi ní Nàìjíríà pòlísì àbẹ́mi ní Nàìjíríà àmì àbẹ́mi ní mo ní rédíò táwọn ọmọ yín lọ àtàkì ẹ̀yin mùmú ẹ̀yin òmùgọ̀ gbogbo dìdìrín díróbó méjì tú ìdí ẹ̀yin òmùgọ̀. mi ò rán yó ẹ̀yin lọ́mọ èmi ti yan ibi tẹ́ẹ̀mí lọ Yorùbá rẹ̀ sọ mo bá dúró ẹ̀yin tó kù wàhálà yín nìyẹn o ìwáwí ìfẹ́borí yín sọ o problem temporary sí nìyẹn o èmi ní tèmi o Yorùbá nation ni no going back ọmọdé yẹn máa sọ pé no going back èmi náà sọ pé no going back zobo fúnra wọn náà mọ fúnra wọn lóògùn jẹ gẹ̀ǹgẹ̀ tí gẹ̀ǹgẹ̀ fúnra wọn náà mọ fúnra wọn lóògùn jẹ ẹ sọlọ kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ Yorùbá nation gbogbo ìgbà Ọmọlúkà ti padà sílé èmi ò sá lọ mọ́ o ọlọ́pàá tó bá fẹ́ wá mú mi kó má bọ̀ bẹ́ẹ̀ ni ó gbọ́ ẹ̀yin tọ́lọ́run lò tẹ́ ẹ rán Ọmọlúkà lọ́wọ́ mo pray fún yín Ọlọ́run àwọn àgbẹ̀ ọwọ́ yín sókè ẹ má dáwọ́ ẹ̀ dúró torí èmi gan fúnra mi mo ti ẹ̀ bá ọjọ́ nìyà gbogbo bí n bá ṣe ń rin ìrìn yẹn sì máa máa jẹ́ kẹ́ ẹ mọ̀ àwọn tó bá yẹ kẹ́ ẹ rí máa bẹ̀rẹ̀ sí ní jẹ́ kẹ́ ẹ rí tẹ́lẹ̀ ni mo ń ṣiṣẹ́ yẹn tí mi ò jẹ́ kẹ́ ẹ rí anything níbi tí mo bá dé yìí mo ti sign lọ́balọ́ba o níjòyè láràlú o mo bẹ̀rẹ̀ sí ní rìn wọ́n padà mo bẹ̀rẹ̀ sí ní ṣí wọn létí ẹ rántí o Tinubu tó wà ń bẹ̀ yẹn tó bá pẹ́ àrírú ẹ̀rí alọ́dún mẹ́jọ lẹ́yìn ọdún mẹ́jọ kọ́ kí ló kù àwa èmi mo ti bẹ̀rẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní ṣí anybody létí I don't go back to the field àwọkọ̀ a sì máa ṣe data tá a máa fi ṣe so if you want to help don't stop it keep it on lọ́wọ́ tẹ́ ṣe náà láti lè rí gbogbo ìrìn tá a rí ẹ mọ gbogbo kò sí state tó wà nílẹ̀ Yorùbá tá a rí àtẹlẹ ìtàgbà mọ́ Yorùbá lọ́wọ́ which is Kogi state and Kwara state Ọmọlúkà débẹ̀ mo dọ́gba àwọn Yorùbá tó wà nílẹ̀ àwa tẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni màá rìn bẹ́ẹ̀ ni mo sọ fún yín ìyá Kogi máa múra agbàlejò mi láìpẹ́ lẹ́kùnrẹ́rẹ́ kó àwọn ọmọ ọkùnrin ẹ sílẹ̀ òde ò bá ti jà wá o ṣùgbọ́n tó o bá rẹ́dí àti wá bá mi jà torí pé mo fẹ́ wọ Kogi múra sílẹ̀ máa wọlé kọlẹ̀ gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ wà á wá mọ̀ yín pé ìyá ju ìyá lọ bẹ́ẹ̀ ni wà á mọ̀ yín pé ọmọ ju ọmọ lọ wà á mọ̀ yín pé ìyá ju ìyá lọ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ máa wọlé kọlẹ̀ àwọn olórí eré ọmọ Yorùbá wà bẹ́ẹ̀ wọ́n ti ránṣẹ́ pé Ọmọlúkà tuntun máa bọ̀ mo ń lọ bẹ́ẹ̀ máa wọlé kanlẹ̀ ìsìn ní padà lọ́jọ́ tí n bá lọ máa sùn mẹ́ máa tún mo lè sún ọmọ ọjọ́ méjì bẹ́ẹ̀ máa rin àwọn ibi tó bá tún nẹ́sẹ̀sì àwọn who is who tí ó yẹ kí n rìn máa rìn mama get yourself prepared èmi wọ́n halẹ̀ wọ́n Ọmọlúkà wọ́n ṣe gírígírí bàbá Èkìtì sáwọn gbó lọ díẹ̀ bàbá Èkìtì mórí légbó ó wá ṣokùn sára igi ó jòkó sórí igi ó wá ń fi lọ síwájú ìwà rẹ̀ nìyó Ọmọlúkà náà fẹ́rẹ́gẹ́ ó ní gbírígbírígbírígbírí ó ní wọ̀ ó lè sọ mi tó ń lọ ó ti sápá mọ́ ẹgbà mí o. Ọlámilékan Sọ̀bò chief of army staff in fact this is funny wọ́n ṣàgbìyànjú lẹ́díkẹ́ náà tilẹ̀kùn mọ́rí kò jáde nínú ilé ó ní ẹgbà mi òun àti ọmọ bàbá ẹdún eré àkànná náà wà òun náà tilẹ̀kùn mọ́rí kò jáde ó ní ẹgbà mi ìtẹ̀ rówó tí màá fi ó ní tìrí
àtòwọn àtàwọn ikọ̀ ẹ̀ wọ́n dẹ̀ púlàní gbogbo wa bẹ́ẹ̀ yẹn wọ́n dẹ̀ jẹ lọ èmi lẹ́nìkan wá halẹ̀ mọ́ mi nínú ẹ̀wọ̀ mo ti padà dé ẹ̀rù gbọ́dọ̀ bọ́ máa kí èmi ò lọ́sọ mọ́dí gbàgbọ́ lọ́wọ́ máa kí no ẹ̀yin wẹ́ sí lógo ẹ bá wà nínú ìrìn àjò yìí ni ẹ̀yin kọ́ lẹ máa sọ fún wa pé ká kúrò bẹ́ẹ̀ ẹ̀yin lẹ máa kúrò fún wa torí iwájú bó ti wù kẹ́ sáré tó iwájú lẹ máa balẹ̀ èmi that will be all for today just like what that our daddy said daddy wa yẹn sọ pé káyé pariwo ọ̀rọ̀ nítorí mọ́ ó ti wo tọ́ ni ṣùgbọ́n àníírí nǹkan tó máa kó bá wa tó máa fa wàhálà pátákóró wọnú àdó ni kò ní mọ́ mẹ́wọ́ bẹ́ẹ̀ dẹ́kun ìtawà àwọn ọ̀rọ̀ bá fi ń pariwo nìyẹn káwọn èèyàn máa kó sí wọ́n pàǹpẹ́ wọn ẹwọ àwọn tó lọ tì sí wàhálà nìbàdàn ní jọ́sítán ní kán lọ máa gba station àwọn tó bá tán lọ sí èkó tán láwọn fẹ́ gba station àwọn márùn-ún náà mú níbẹ̀ márùn-ún báyìí wọ́n wà nínú gálù ọlọ́pàá àwọn òfin ìlú bísí wọn. àwọn tó lọ gba rédíò nìbàdàn àwọn mẹ́rin náà mú níbẹ̀ àwọn mẹ́rin báyìí wọ́n wà ní gálù ọlọ́pàá wọ́n tẹ̀ nìkan ti kú nínú wọn báyìí wọ́n já gbogbo wọn sí òwò ìkan ti kú nínú wọn bóyá lílù lọ́tún lílù lọ́sì kí ṣe gbogbo èèyàn lára èèyàn dẹ̀ gba irú ẹ̀ òun ló ṣeé ṣe kó jó òun ló fa ikú sọmọkùnrin yẹn tó fi kú abẹ́jọba ló dẹ̀ kú sí kò lẹ́jọ́ nínú níbi tó wà sílé wọn ò ní fi òkú ẹ̀ lẹ̀ tó kú ọ̀dọ̀ ìjọba ń bẹ̀ under interrogation kò wọn ò ní yọ̀ǹda òkú ẹ̀ àwọn ẹbí ẹ̀ gbà díẹ̀ nìyẹn à ń sọ fún yín pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ lejò gàngbọ̀n ẹni agbẹnusọ ọ̀hún ẹ̀ tí ì rí kankan tẹ ẹ bá tún jáde tẹ ẹ ní káwọn ẹ tún jáde màmá wọn kogi tó yá tó bá máa eléyìí ilé tó o bá dé yìí tó bá gbé ẹ o ò ní padà wá mọ̀mọ́ bẹ́ẹ̀ ni o ò ní padà wá tó o bá ti lọ jáwọ́ nínú àpọ̀n tí ó yọ gbogbo ẹ̀yin tẹ wà lábúrọ̀d tẹ ẹ pariwo ẹ jáde ẹ túyáyá ẹ túyàyà ẹ túyáyàyàyà ẹ túyàyà mélòó gbogbo yín tẹ wà lábúrọ̀d àtiwọ́ àjàkálẹ̀ àrùn àtiwọ́ ẹ̀kún ìṣubí gbogbo ẹ̀yin tẹ́jọ́ wà papọ̀ tẹ́ ẹ̀ bá ti jáwọ́ tàbí kẹ́yìn fúnra ara yín wá síbí kẹ́ ẹ wá lídìí àwọn dẹ́ẹ̀mọ́ tẹ́ ẹ bá tún ti ọmọ Yorùbá kankan sí wàhálà ìṣẹ̀dá gbogbo wọn á bá yín jà ẹ̀ ní nísìnyí ọkàn ẹ̀ ní nífọ̀kànbalẹ̀ àwọn tẹ́ ẹ tì sẹ́nu ikú wọ́n wà l'Àbújá o wọn ò lísì wọn treason náà ṣáàjì wọn fún treason no charge wọn fún ìgbésẹ̀ ọ̀rẹ́dẹ́ tí ìlú kankan ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. That will be all for today. God bless you my people. Ó yá bẹ̀rẹ̀ sí ní kọ́ tiẹ̀ ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá má jò pẹ́ ẹpin ẹ̀yin tó bá fẹ́ bọ́mọ Lúkà sọ̀rọ̀ 07046092484 again 07046092484 nọ́mbà yẹn ni mo pín ìsojú prógrámù yẹn yàtọ̀ sáwọn tó wà TikTok nìkan náà lè má rí nọ́mbà yẹn ṣùgbọ́n mo ti pè é ó yẹ kẹ́ lè grab bẹ́ẹ̀ 07046092484 that is the number. ẹ ṣe ìbùkún ní fún orílẹ̀-èdè Yorùbá máa kọ́ mami Florence ayimi afẹ́rẹ́ I trust you my mommy Adébáyọ̀ Yusuf God bless you ó yá bẹ̀rẹ̀ sí ní kọ́ tí n bá ti rí tó ti pé oye tí mo fẹ́ o àlọ́ náà àparí program tèmi nìyẹn ó yá bá ti rí mẹ́wàá kéèyàn mẹ́wàá kọ tiẹ̀ ìbùkún ní fún orílẹ̀-èdè Yorùbá at least I have about 80 people now watching from the Facebook ó yá kọ tiẹ̀ jáde kọ́ ìbùkún ní fún orílẹ̀-èdè Yorùbá they can track my number tí mo ti ń lò lọ́dún mẹ́rin ká máa wá track èmi who dey track my number mi kí a máa bọ̀ kò sí tí mo ní kankan ṣùgbọ́n a bá ní ká mẹ́lì ọ̀la láàmú ọ̀la kì í sí ìtàn ikú mi dọ̀la ọ̀la ìtàn tó bá kú ọ̀la àkúkọ̀ ọ̀la tó bá tó wá kú ọ̀la àṣẹ tó wá kú ọ̀la kó tó wá kú ọ̀la àrùn tó bá tó wá kú ọ̀la àtúkọ̀ ọ̀la kì í tán bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká máa ṣe lè rí náà nílé ìjà ó yàtọ̀ sí ní kan méjì ni mo ti rí o ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá méjì ni mo rí o kí ló dé tí mi bá ti rí òye tí mo nídìí lọ ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá ó yá
ìbùkún náà ẹ̀kọ́ ti ẹ̀yin TikTok ní ọ̀rọ̀ Facebook ó yá àwọn tó wà ní YouTube nìkan ló kọ́ wọ́n ti rí mẹ́ta ní YouTube ó yá ìbùkún ni good TikTok ti ń kọ́ wọ́n ti ń kọ́ ní TikTok thank you ó yá ìbùkún ni Facebook ti ń kọ́ good sọ pé ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá àpèmọ́ra ẹni là á pè tèmi dílé ìwọ gan orílẹ̀-èdè Yorùbá ni ẹ́ tó bá sọ pé ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá o ti gbàdúrà fúnra ẹ o ti gbàdúrà fáwọn orílẹ̀-èdè tó jáde lábẹ́ ẹ àwọn ọmọ tó bí orílẹ̀-èdè ni wọ́n o ti gbàdúrà fún wọn ìran Yorùbá ni wọ́n gbàdúrà yẹn sọ pé ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá kọ tiẹ̀ jáde ó yá thank you wọ́n ti ń kọ́ lọ gidi wọ́n ti ń rọ̀ṣì ẹ̀ ní tikitọ́kì YouTube ti take over wọ́n ti gbà YouTube ti gbà